Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyàkùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń pàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́ gbóhùn wa. Mo kí gbogbo wa nílùú lóko ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kí ẹ máa wò ní òní. Ojú tí ẹ fi ń wò mí ojú lò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ mi etí lò ní di. Èmi ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátíbóyè tí ayé mọ̀ sí Ewé ń jẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ lórí ètò yìí ní àwọn nǹkan tí a máa ń sọ. A máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àti egbò. Ọlọ́ọ̀bá ni ọba tó ní àṣírí ewé àti egbò lọ́wọ́. Àmọ́ náà wọn bá díẹ̀ fi mọ̀ wá ká máa fi tọ́jú ara wa. Níwọ̀n bá díẹ̀ náà ni àwa náà ń sọ ní orí ètò ń bíbá ní òní. Èyí tá sọ tí a ní sọ mí mọ́, Ọlọ́run jẹ́ ká bá wọn sọ. Èyí tá gbọ́ tí a ní gbọ́ mí mọ́, Ọlọ́run jẹ́ ká bá wọn gbọ́ láṣẹ Èdùmàrè. Mo wá kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan wa, mo kí ọkùnrin wa, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà tẹ ní àǹfààní tẹ̀ ń wù mí. Ojú tí ẹ fi ń wù mí, ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ní di. Làákàyè yín tí ẹ fi ń gbọ́ wa, tẹ́ fi ń digest ọ̀rọ̀ wa, làákàyè náà ní jọba láṣẹ Èdùmàrè. Tó bá jẹ́ pé àárọ̀ ni àwa, mo kí gbogbo ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán ni àwa, mo máa kí gbogbo ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ ni àwa, mo kí gbogbo ẹ kálẹ́. Lẹ́ẹ̀kan sí èmi lọ́mọ yín, àbúrò yín olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátíbóyè tí ayé mọ̀ sí Ewé ń jẹ́. Gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ lórí ètò yìí ní àwọn nǹkan kéékèèké tí yóò máa jẹ́ àǹfààní fún gbogbo wa, ó ní a máa ń bára wa sọ lórí ètò yìí. Ẹ wá rí ní òní kí ni nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò. Ẹni yẹn sọ pé hernia ló ń da ọmọ àwọn láàmú. Àti ìsìn bá ṣe wo orí YouTube yìí, mo ti sọ̀rọ̀ nípa hernia. Eléyìí máa jẹ́ kó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí mo ti sọ̀rọ̀ nípa hernia. Mo ti sọ èyí tí wọ́n máa ń po ògìrì pẹ̀lú omi ọsàn wẹ́wẹ́. Mo ti sọ èyí tí a máa ń fi òróró màálù àti àgbàdo ṣe. Ṣé wá rí gbogbo nǹkan tó bá ti ń jẹ́ nǹkan ìbílẹ̀, mo fẹ́ pe àwa tí a jẹ́ olùgbìyànjú, pàápàá jùlọ tó bá ti jẹ́ nǹkan ìwòsàn ara. Mo máa ń ṣe kinní kan tí mo bá ki àgbo sílé tàbí àgúnmu kan kí n tó fún ìyàwó lò, kí n tó fún ọmọ lò, màá kọ́kọ́ lò, máa wò bó ṣe rí lára mi. Torí bí a ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa náà nìyẹn. Tí bàbá bá ṣe àgúnmu jẹ̀dí sílé, wọ́n á kọ́kọ́ lò ó kó tó di pé wọ́n fún ọmọ tàbí ìyàwó lò. Nítorí kíni, kí wọ́n wo lẹ́fù nǹkan tí nǹkan yẹn wà kó tó di pé wọ́n máa lò ó. Ẹnìkan pè mí nígbà kan nípa ti kíní hernia oní àgbàdo tá a máa fi òróró màálù ṣe.
mo ṣàlàyé nínú fídíò yẹn pé tó bá jẹ́ àgbàlagbà kán máa bu síbí ẹyọ kan sínú ògì, tàbí tó bá jẹ́ pé ọmọdé half spoon. Bí ẹ̀yin wá lò ó nítorí pé ó wò bó ṣe ṣe ọmọ yẹn, lọ bu síbí kan, ó lọ bu sínú ẹ̀, ó mú, lọmọ yẹn wá weak nǹkan kan, ó pè mí jọ́nà, mo ní kò sí nǹkan tó máa ṣe ọmọ ẹ̀. But next time tẹ́ bá ti ṣerú nǹkan bẹ́ẹ̀, lóòótọ́ nǹkan tó ń ṣe kọ́ ló ń ṣe ẹ̀yin, àmọ́ ẹ kọ́kọ́ máa fi nǹkan díẹ̀díẹ̀, ẹ kọ́kọ́ máa fi wo nǹkan bí ó ṣe react lára ọmọ náà, bí ó ṣe máa react lára ọmọ náà. So kí ni mo wá fẹ́ ń fàyọ̀ bí ọ̀rọ̀ ni pé ẹni á bèrè lọ́wọ́ mi, mo ní mo ti ṣàlàyé àwọn nǹkan hernia dáadáa lórí ètò, bóyá kí wọ́n lọ wò ó, wọ́n láwọn ti wò ó, bẹ̀tì ṣé mo tún rí nǹkan míì tó tún dáa jù bẹ́ẹ̀ yẹn tọ̀ lórí ètò táwa ń ṣe. Gbogbo nǹkan tá a bá ń sọ kò sí èyí tí ò dá ń bẹ̀, kò sí èyí tí kò dá. Àmọ́ èmi wá rí pé bóyá ẹni náà bóyá kò rí àwọn nǹkan yẹn ni, kò mọ bó ṣe fẹ́ sọ, ló jẹ́ kí wọ́n mú eléyìí náà wá. Torí èmi náà ti ṣàṣàyàn pé fídíò pọ̀, àwọn èyí tá a ti sọ ó tún pọ̀ lórí ètò, tí ẹ jẹ́ pé tó bá yẹ pa àmọ́ bá ṣe kọ tọ́pìkì ẹ̀ ní nǹkan tá a lè tètè wá náà ni. So ló jẹ́ kí wọ́n mú eléyìí wá ní òní kó máa jẹ́ àǹfààní fún irú òbí náà, kó bá mi ṣe fún ọmọ ẹ̀. Ọlọ́run má fi ìdààmú kàn wá, tí ìdààmú bá dé báyàn, kódà ó máa ń sọ alágbára di ọ̀lẹ. Nǹkan tó o ní wàá ṣẹ̀ tún máa wá béèrè káàkiri, wàláhì ó máa ń sọ alágbára di ọ̀lẹ. Ní ò jẹ́ kí n lè tètè bínú lórí ọ̀rọ̀ ẹni náà, torí Ọlọ́run má fi ìdààmú kànyàn. Gbogbo èyí tí tá à ń ṣe yìí, à ń jáwé ni, à ń jágbò ni, tí Ọlọ́run bá gbé bó ṣe tó dé, ẹlòmíì inú lásán tọ́lọ́run bá fi kàn án, bó bá lo tilé tí ò bá ṣe nǹkan mìíràn tán bá kọ́ ní mo dẹ̀ nírú kíní yìí o, ó dẹ̀ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn, bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn. Torí mo rántí ìgbà tí inú bẹ́ẹ̀ náà rùn mí rí, ó ti pẹ́, that was 2015, tí mi ò mọ̀ pé ọ́sà ni ó ń dà mí láàmú ńgbà náà, tí mo bẹ̀rẹ̀ sí ní lo oògùn oríṣiríṣi. At the end of the time tí mo mọ̀ pé ọ́sà ni mo wá mi rí pé nǹkan tọ́lọ́run fi ju ẹ̀dá lọ nìyẹn. Ẹ rí ewé àti egbò, Ọlọ́run ò dáa pé ká máa lò láti fi máa ṣèkà. Ọlọ́run ò dáa pé ká máa lò láti fi máa bùgá, gẹ́gẹ́ bí orin tó ń lọ lọ́wọ́ ńsìn. Ewé àti egbò fún ìwòsàn ara ni, torí pé Ọlọ́run náà mọ̀ pé oríṣiríṣi àrùn, oríṣiríṣi àìsàn ló wà lórí èpẹ̀. Oríṣiríṣi àrùn, oríṣiríṣi àìsàn ló wà lórí èpẹ̀. Èyí tí wọ́n ń ṣe ẹ̀dá tẹ́dọ̀ òfin ní lójú ti ayé ẹ̀ mọ́, Ọlọ́run má fi kàn án, má fi kàn mí, má fi kàn ìyá mi, má fi kàn ọmọ mi. Ẹ̀yin tẹ́lẹ̀ ń jáwé, tẹ́ ń ṣèkà nítorí pé ẹ̀yin fẹ́ débì kan, tẹ́ ń ba yí aláyé jẹ́, kò sí àní-àní k'Ọlọ́run jẹ́ kọ́rọ̀ ọmọ yín náà kó lójútùú. Tó bá ṣe tó bá mú jẹ ọmọ ẹ̀ ń kọ́, àmọ́yé àwọn èèyàn tó ti kọ́ yàn ń kà, àmọ́ èyí ò rò sẹ́yìn, èèyàn á rò sẹ́yìn pé ǹjẹ́ tí n bá ṣerú nǹkan yìí, kí ni ìpadàbọ̀ ẹ̀? Àmọ́yé àwọn èèyàn tó jẹ́ pé kọ́yàn ń kà tí mo ń sọ ni pé ẹlòmíì ó kàn lè hùwà kan síyàn tó jẹ́ pé tó yẹ kó múnú bíyàn gan, tó yẹ kó múnú bíyàn. Àmọ́ gbogbo ìgbà tí èèyàn bá ti ń rí ìbínú, tí èèyàn bá ti ń rí challenge lọ́rọ̀ ilé ayé, èèyàn gbọ́dọ̀ máa ní sùúrù ni. Má ti torí pé o mewé, o megbò, ọmọ fá tán fi ń pààyàn. Mo tiẹ̀ wà ní inú ilé ńjọ́ kan, ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní àdúgbò. Ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀, bàbá kan jáde, mo kàn ń gbọ́ láti inú ilé ni. Bàbá náà mọ̀ pé mo wà nílé, ló bá ń sọ̀rọ̀ fetefete nǹkan kan, ò ní kinní kan lọ́wọ́ nílé tó jẹ́ pé o ò gbọdọ̀ sílẹ̀ méjì, èyí ó jáde láyé ni. Mo ṣe gbọ́rọ̀ yẹn, ara ta mí, mo jáde síta. Ẹnìkan wá pè mí that moment, bàbá yẹn rí mi, bó ṣe rí mi, mo wá ní kí n receive call, kí n dá bàbá yẹn lóhùn. Kí n receive call tán báyìí, kí n wájú mi, wàláhì mi ò rí bàbá yẹn mọ́. Kò dọ́fẹ́ o, kì í ṣe pé ó dọ́fẹ́ o, ọ̀fẹ́ kẹ̀. Bó ṣe rí mi immediately, ó sáré ṣe nǹkan tó ra nǹkan tó máa rà, to get out. Àmọ́ ìgbà tó lọ mi ò rí.
mo wá béèrè pé bàbá tó dúró bí báyìí sí wọn ni àwọn ni wọ́n ń lọ ń bẹ̀ yẹn mo fẹ́ dá wọn lónìí pé sọ yín ní nǹkan tí ẹ lè ṣe táyé yẹn fi lè bàjẹ́ ẹ̀yin ò sì ní nǹkan tẹ́ lè fi túnlé ayé yẹn ṣe tó fi ń jẹ́ pé ṣe rí gbogbo nǹkan tá a bá ń ṣe láyé gbogbo mọ́tòmọ́tò wa wàláì níjọ́ téèyàn bá ti sùn oorun lásán ni o lèèyàn ti dọ̀lẹ ẹ má jẹ́ kí n parọ́ àwọn biological weapon kan wà ń sìn bó bá ló lágbára bíi wèrè àfi kó má kàn yín lára nígbà ayé COVID-19 bá a ṣe sọ pé oògùn wà nǹkan kan wà a mọ̀ pé lóòótọ́ ẹni tó kàn ló mọ̀ o àrírú ẹ Nàìjíríà o àmọ́ àwọn tó kàn ló mọ̀ ìlú tó dẹ̀ kàn náà ó mọ̀ kẹ́nìkan wá ní bí rògbòdìyàn ṣe ṣẹlẹ̀ ńgbà yẹn kó wá ní òun ní nǹkan kan kó sọ pé kò sí nǹkan kan kò lè mú un biological weapon wọ́n wà lóríṣiríṣi àní dààmú láṣẹ Èdùmàrè ẹni tó bá ní hernia tó máa ń mú ẹpọ̀n wú ó yàtọ̀ sí ìpá o bí a ṣe máa ń jo ìpá náà wà o èyí tá a máa ń fi bombomu ṣe mo ti ṣàlàyé ẹ̀ ńgbà kan náà rí àmọ́ mi ò sọ àṣírí yẹn síta onírísìn tó jẹ́ kí n sọ síta onírísìn hernia eléyìí bí a ṣe máa ń lo ewé ìran àti egbò òòṣà ewé ìran àti egbò òòṣà òní mo fẹ́ ṣàlàyé fún wa ní òní. So bí a ṣe máa ń lo egbò òòṣà yẹn egbò òòṣà wọ́n ń pè ní egbò ṣàgéré bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní egbò ṣàgéré à ń pè ní egbò òòṣà bá a ṣe máa ń lò pẹ̀lú ewé ìran yìí tí ẹṣin máa ń jẹ kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn kọ́ ewé ìran kan wà yìí tí a máa fi ń pọ́n ẹ̀kọ́ ó máa ń dà báyìí ó máa ń dàbí ewé ọ̀gẹ̀dẹ̀ báyìí wọ́n máa fi ń pọ́n ẹ̀kọ́ ewé ìran yẹn ni mo sọ ewé ìran yẹn ni mo sọ báwo ara ṣe máa ń lò ó tí a máa fi ń tọ́jú hernia ìyẹn ẹpọ̀n tó bá wú mo tún wá gbọ́ lẹ́nu bàbá náà pé ẹpọ̀n náà pé ó wú lókè ni kò wú gbogbo nǹkan tó bá ti ń jẹ́ hernia gbogbo nǹkan tó bá fọ̀m lára ó ní a máa ń lo iṣẹ́ fún kí nìkan náà tí a fẹ́ wá ẹ jẹ́ ká wá egbò òòṣà tá a mọ̀ sí ṣàgéré tó bá jẹ́ pé ọkùnrin ẹ má bínú ọkùnrin náà ni hernia sábà máa ń ṣe jù a wá gé egbò ṣàgéré yẹn bóyá kéékèèké ni wọ́n fún wa tàbí ẹni fọ̀n tí wọ́n bá fún wa bó bá ṣe tó ẹ jẹ́ ká gé sí 9 a wá fi okùn dí ẹni okùn tá a bá rí kò bá jẹ́ trọ́ìn a fi di mẹ́sẹ̀sán yẹn pọ̀ dáadáa a wá wá ẹ̀rù alamọ 9 bákan náà la máa wá tá a bá ti wá rí ẹ̀rù alamọ 9 yẹn a kò sí ní ẹ̀gbẹ́ a wá wá ewé ìran tó bá pọ̀ díẹ̀ dáadáa ewé ìran tó bá pọ̀ dáadáa a tẹ ewé ìran yẹn sílẹ̀ ilẹ̀ a wá gbé àwọn nǹkan tí a dì á gbélé lórí pẹ̀lú ẹ̀rù alamọ yẹn a wá fi ewé yẹn dì dáadáa tí kò fa gbogbo ara rẹ̀ a wá tún dì ní okùn dáadáa any form of okùn tá a bá rí ẹ jẹ́ ká fi dì kó má lọ jẹ́ okùn inú gbó torí kó má jẹ́ pé kẹ́míkà míì tó ti dàpọ̀ mẹ́yìí tá a ṣe la fi ń lo òwú a wá fi òwú dì dáadáa tá a bá ti wá dì tó bá ti dì dáadáa a wá jẹ́ ká gbé sínú kòkò tuntun kan ẹ jẹ́ ká bu omi lé lórí tá a bá ti bu omi lé lórí ẹ wá jẹ́ ká sè é kó jìnnà tó bá ti hó dáadáa tó ti hó dáadáa àgbo ni báwo la ṣe wá máa mu àgbo ẹ̀ ẹ má jẹ́ kí a máa fi kọ́ọ̀pù bu àgbo yẹn mu rárá ẹ dákun ẹ foríjì mi mo ti gbàgbé sẹ́rí tí a bá ti dì í tá a ti di ara ẹ̀ tó ti le a wá wá ìṣó a fi gún gbogbo ara ewé yẹn tí ó ní hò tí hò rẹ̀ pọ̀ a fi gún ṣàkàṣàkàṣàkà gbogbo ara ewé yẹn pátá a fi gún tí ó rinlẹ̀ gbogbo ibi tí igi yẹn wà a gbọ́dọ̀ fi ìṣó gún gbogbo ara ewé yẹn tí ó máa kan gbogbo ibi tí igi yẹn wà tó jẹ́ pé gbogbo ara ewé yẹn wá dàbí net tó fi ń jẹ́ pé
tá a bá ti gbé sínú omi á lè sókè dáadáa. A wá sè tí ó jiná, tó bá ti jiná àkíyèsí omi tá a sè yẹn kọ́ la fẹ́ mu o, a gbọ́dọ̀ máa fi kọ́ọ̀pù mu o, ewu tó wà níbẹ̀ nìyẹn o. Ẹni tó bá sè é kó kìlọ̀ fẹ́ni tó fẹ́ mu, ẹni tó fẹ́ mu náà kó dẹ̀ yẹ kó la etí ẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ nǹkan tí mò ń sọ. Tá a bá ti sè é tán a gbọ́dọ̀ fi kọ́ọ̀pù bu àgbo yẹn mu. Tó bá ti hó tó ti tutù, ẹni náà yọ egbògi tá a dì tó wà nínú ẹ̀, a máa fún gbogbo ara ewé yẹn mọ ibi tí ihò yẹn wà, gbogbo omi yẹn á tún kì bọnú ẹ̀ padà, á tún máa fún un bí ó sì máa lò ó nìyẹn o. A kì í fi kọ́ọ̀pù bu omi inú ẹ̀ o. Tí ó bá lò bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run, tómi yẹn bá ti ń tán ẹ máa bomi sí kẹ́ máa sè é. Ó gbọ́dọ̀ lò bẹ́ẹ̀ ó pẹ́ jù bóyá oṣù kan. Láṣẹ Ọlọ́run nǹkan tó ń jẹ́ hernia yóò di ohun gbàgbé lágbára Ọlọ́run. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lénìí. Èmi lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátìbóyè tí ayé mọ̀ sí mi jẹ́. Tó bá dìgbà míì á tún máa mú ọ̀rọ̀ míì tó yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò torí pé èyí tí a ti ṣe pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Tó bá dìgbà míì á tún máa mú ọ̀rọ̀ míì wá. Tó, ó dàbọ̀ ná.